Tony lórúkọ tó wò bí mi fún mi máa ń pera mi ní Montana àwọn èèyàn kan máa ń pè mí ní Montero based on who I be you die today. Kókó Zaria sinimá láyẹlẹ lẹ́yìn ó ti jáde. Kókó Zaria ọkùnrin ìgbọ̀nyìn bí ó kó sinimá ìkọjá fẹ́ni òníyàn tí mo láti international enterprises limited ẹ kú owó ní ọ̀hún. Agbára ta sinimá olókìkí látàwí dẹ́. Sinimá tuntun Kókó Zaria. Iná gorí ilé fẹ́jú kẹ́kẹ́. Jagunlabi ti dológun gbàgbọ́lógún ẹ̀kú tàbí ìgbẹ́rẹ́ níjà. Sàtàlẹ́ àṣejù kan náà kò sẹ́yìn. Kókó Zaria ò ṣe é rí o. Ọmọ tó wà jọ ìsàgàsà American boy Kókó Zaria ó pọ̀ létí Lagos state ọmọ ìlú ọmọ ẹ̀yin ò mọ̀ pé tájá bá lógún ọdún ẹran ògún ni ẹ máa jẹlẹ̀ ẹ̀yìn ẹ kéré kọ́. Ó yá àlàyé pé ẹ gbọ́ gbà ló jẹ́ kẹ́yìn gbogbo síbẹ̀ ẹ mọ̀ pé bí tá a bá ti gbọ́ pé sùn tà sùn la máa yìn síbẹ̀. ọlọmọ ń kìlọ̀ fọmọ ẹ Kókó Zaria ọdún wọn ti kóra wọn jọ sínú sinimá yìí Kókó Zaria ọ̀tẹ̀lẹ̀ wá sí wọn lábẹ́ Pasuma Kókó Zaria fúnra ẹ̀ Murphy Afọlábí Ibrahim Yekini tẹ̀lé di icon Evi Ikeduba Isola Badmus Asana Goriola Kami Korede Ẹjọ́ Ajiboye gbogbo wọn nínú sinimá titun yìí Kókó Zaria action-packed movie a movie written and produced by Afọlábí Sunday directed by Kami Ikeduba Ẹ̀nàbí Sọ́gun Kókó Zaria mẹ́gbọ́rọ̀ títì àti gbẹ́jáde sórí VCD ní Kankasagba marketed and distributed by Simolak International Enterprises Limited EU 12 Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos telephone 08030434116 sinimá titun Kókó Zaria ogbonna rìtìrì tí ó dá jìnnìjìnnì mọ́lẹ̀ yàtọ̀ ó ti jáde grab your copy now. Ọ̀túnbọ̀ Òde police station o Ọ̀túnbọ̀ Òde police station as a matter of fact àwọn tó ń pè lọ́túnbọ̀ Òde police station ìlú sẹ́ẹ̀ lọ́wọ́. ènìyàn ló ń gbàgbé Ọlọ́run kì í gbàgbé ènìyàn bó ti wù kó ní ilé ọ̀la á dára o má má ṣe kánjú jorí lọ ṣáàtì gbégbèsè tó tọ́ àní bó ti wù kó ní ilé ọ̀la á dára o ènìyàn ló gbàgbé. ṣé ń tẹ̀sán rẹ̀. àwọn ni sọ. ń gbọ́ ìwọ fẹ́ parẹ́ nítorí kíni this life is full of challenges ìpèníjà ló pọ̀ jù nínú ilé ayé gbogbo ẹnikẹ́ni tí ò bá dẹ̀rẹ̀ láti fèsì ìpèníjà yìí kò lè ṣàṣeyọrí kí ló fẹ́ fà fún ẹ why do you need to kill yourself. I don't know what you are going through at the moment but killing yourself is not the best option for now. ṣe ti gbọ́. ó ṣe máa ń para ẹ̀ kí ló tí jẹnu ayé tí wàá fi reason kò fẹ́ para ẹ̀. My brother, we only live once and that once ó wà enough láti ṣe anything in this world. mi ní advice ẹ̀ kò para ẹ̀. dáàdi kò ṣe pé mi náà fẹ́ dédé para mi sá mo ṣe fẹ́ wo mi ọmọ ilé ọlọ́nà ni mi I came out from a very wealthy home ṣùgbọ́n lẹ́yìn tí mo lose àwọn òbí mi táwọn parents mi kú ìyà yẹn ó wọ̀ mí lẹ́wù débi wípé ẹ̀mí mi ò lè gbé mọ́ mo ṣe wò pé kí kókó para mi once and for all sir. No, you don't need it. Wo sórí láyé táwọn ẹ̀ ojú ẹni máa là ó máa rí yọnu tí ẹ bá fẹ́ ṣe dáadáa nu ayé á lọ káàkiri ni o ẹja tó dúró nù kànga ìgbésí ayé ẹ̀ yàtọ̀ sí ẹja tó la ibújá o tó lọ from one river to another tó bọ́ sí ocean tó tún bọ́ sí káàkiri ó yàtọ̀ síra wọn o so ẹni tó bá máa mẹ́kẹ̀ nu ayé yìí ó máa fi orí la ibu oríṣiríṣi but at the end of the day tó bá lè ṣe sùúrù ó máa mẹ́kẹ̀ now jẹ́ kí n sọ ìtàn kan fún ẹ ìtàn Àdìsá Oníkòkò mo fẹ́ kẹ́yìn náà tẹ́tílẹ̀ kẹ́ máa gbọ́. iṣẹ́ Olúwa kò sẹ́ni tó yé iṣẹ́ Olúwa ju tàǹfà lọ lọ́lọ́run ọba fi gbé wà ga ìwọ náà dúró méje tó ti ń bẹ yàgò bí ọkọ ìwọ lélẹ̀ ìwọ lẹ ti bọ̀ ẹ ń sọ̀rọ̀
yẹn. Kí la ṣe? Ó yà ìgbọ́lẹ̀ tí bọ̀. Akọ́ láti fi ṣe ní. No traffic ló mú wa lọ́nà. Traffic ni. Go slow ni. Ẹ̀wẹ̀ wàá mọ̀ pé ẹ̀kẹ́ gbé mi iṣẹ́. Àbẹ́mọ̀ kó mi kó ní ó gbélé mẹ́ta. Ẹ má bínú, àwa mọ̀ pé ká fi ṣe òkú kúlòkúrí ká bọ́ ọmọ lọ́lọ́mọ ká máa lọ lé ní. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Ṣé o ti ẹ̀rí wọn o rí condition wọn ni tó yẹ kó jẹ́ ká lọ assist wọn ó sọ̀rọ̀ báyìí? Gbogbo ẹnu rẹ sọ̀hún kán lọ assist yan yẹn sí. Ṣé yẹn nìkan lọ jà nìkan lọ assist yan pẹ̀lú ìyàwó olè. Ìyàwó olè ò kó ṣe é. Báwọn lọ jalè ni. Èrò kí wàá nà lọ ṣe tẹ́lẹ̀ ó rẹ̀ sẹ́rìn yan ni ó rí bí yẹn ní sẹ́mi yọ ọrùn rẹ̀ sórí. Má kọ lọ́rùn. Lọ bá wọn ṣe. Lọ. Àti bá wà ṣe orí burúkú gangan náà. Ẹ dákun, ṣé àtijọ́ àti mo lọ sọ wá dání débi pé àwọn eléyun àwọn ọ̀rọ̀ wa wọ́n fi ń nà wá lánàá lójú bolẹ̀ báyìí. Ṣé kí ẹ bá ṣàtijọ́ àti mo ṣe ọ yẹ kí àwọn eléyun olè nà wá gbé ni. Ó ga ọ pẹ̀lú ètò gbajúgbẹ̀yìn tó bá ṣe kọ ọlá ìbọn tó. Ìbọn ni wọ́n fọ́ fún. Ọmọ ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe ni. Okay náà. Tó bá jẹ́ pàrọ̀ mẹ́rẹ̀ẹ̀rin à corporate ni. A máa nà àwọn pípọ̀ yẹn o. Lójú ìbọn. A máa ṣe wọ́n lè ṣe o. Okay náà. Poverty is a bastard. Kí la ṣe? Tó bá tiẹ̀ máa dùdú wa lọ. Mélòó lọ fẹ́ gbà wọ́n? Òdùbá lọ ẹgbẹ́ ni wá. Lọ́wọ́ ṣe wá báṣabàṣa bẹ́ẹ̀ làwọn èèyàn kan ló ń wà tọ́ sí wa lára. Ìjọba tí wọ́n wá ní. Ìjọba wọn ìbọ́lọ̀ ló ní orí bẹ́ẹ̀. Ọlọ́run ká. Kí ni mo ṣe fún ẹ gan-an tó jẹ́ pé o kò tiẹ̀ like me? From one problem to the other, kí ló dé? Ṣé tó bá jẹ́ pé mo níṣẹ́ gidi kan lọ́wọ́ ni? Màá máa rìn kiri lóru débi pé àwọn kinní kan máa náà àbí wọ́n harass àbí wọ́n ṣẹ́ ní tèmi. Kí ló dé tó kàn ṣáà hate mi ṣá? Ìrọ̀lẹ́yìn sáà rí sẹ́ gidi. Àwọn èèyàn gidi ní ẹsẹ̀ bíkìlà. Iṣẹ́ kí ni ní bọ́tà ṣe náà ni mo padà ní bíkìlà. Bíkìlà ni mo ń kọ́kọ́ ń kọ́lé náà. Ìgbẹ́nu sàn jáde. You mad? Ju ẹ̀kọ́. Ṣèbí ṣe ti bá ẹ múlẹ̀. Tí ṣe o bá bá ẹ múlẹ̀ ni wàá máa sọ pé bíríkìlà jẹ́ ṣe gidi. Ilé ẹjọ́ lọ. Ṣé bá mi múlẹ̀? Lọ́bẹ̀rẹ̀ lẹ́ni wíẹ̀ kọ́kọ́ gbogbo mi tó bẹ́ẹ̀ lọ kọ́ lọ bẹ́ẹ̀ pé ta ni mo ń kọ́kọ́ kọ́lé bí ẹ bá ṣe bíríkìlà. Tó bá mi tọrọ òfin. Nígbà bá bá ṣiṣẹ́ rẹ ti báláǹsì ni. Kò lè tí wà pa wèrè. Ìgbà tí wèrè ń bọ̀ nídìí ìbọn lẹ́sẹ̀. Ó ṣubú ó fi bá gbé ìgbàjú fún ẹ. Ẹ wo tó ṣe mí. Tútù. Kíni? Bọ́tà sí mi. Kí ló ṣẹlẹ̀ kọ́ mi pa? Kí ló ṣẹlẹ̀? Ẹ bọ́tà jáde. Jíire ni kẹ bọ́lẹ̀. Ṣé ọ̀rẹ́ lẹ́yìn àbọ̀ rẹ? Ẹ bọ́lẹ̀. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ pa ìlú báyìí? Kí ni ò ṣẹlẹ̀? Ẹ̀yin kọ́ ni máa ń ràn wọ́n ìwà fọ́fọ́ àgbọ̀wọ́ àjọ lọ́wọ́ yín. Báwo ló wájọ ṣe doyún inú ẹ̀? Jíire dìde jáde. Ó lè fún ara bẹ̀rẹ̀ ẹ wà á pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ sọ́ni. Báwo lóyún ṣe dénú ẹ̀? Jíire àwọn ọlọ́pàá yóò gbà ó tún ti tọ́lé. Wo ṣó ti rí ilé àmọ́ ni kò mọ ara ẹran chíǹjì ṣòkòtò yín sì kò máa bọ̀ ń ta nítorí pé iná ń jó o. Yes na ó gbariwo ni. Tẹ̀lé mi. Iná. Ok, wọ́n wọ́n jẹ́ sáré chíǹjì. Ẹ tẹ́wọ̀ ṣé ẹ mọ̀ ń pa ẹ mọ̀ ń pa ẹ. Ó náà lè sọ̀rọ̀ ó dẹ̀ ń gbọ̀ngàn òṣì. Ó lè sọ̀rọ̀ ní. Pàṣíbí. Ẹlẹ́yà. Inú rẹ̀ ni. Ayọ̀yún inú ẹ̀. Ó jẹ́nu inú rẹ̀ jẹ́ nínú sùúrù. Ní sùúrù bọ́ sí mi pariwo, ó máa ní sùúrù ọ̀rọ̀ jàre. Mi lè ní sùúrù. Wọ́n náà dúró kọ́ mi sọ́nà pẹ̀lú lóyún. Ó lè sọ̀rọ̀. Àyùjọ́ lè sọ̀rọ̀ ní ọ̀dẹ́ nílẹ̀. Ọ̀dẹ́ ìsìn. Níbo? Ta ló fún ẹ lóyún ò lè sọ̀rọ̀? Níbo? Ojókòó bẹ́ẹ̀. Adé ojókòó bẹ́ẹ̀. Ojókòó ń bó. Ojókòó síbẹ̀ yẹn. Ojókòó bẹ́ẹ̀. Adé ojókòó. Létú ni.
fi kí ló ṣẹlẹ̀ ẹnu ẹ̀wọ̀n tí wọ́n gbé gbàgbé fi kí ló ṣẹlẹ̀ lákò fún ẹ lóyún lóko ẹ̀wọ̀n náà wọ̀ ló fẹ́ lóyún sọ́ba náwó wẹ̀rẹ̀ síbi ẹgbẹ́ ló ṣiṣọ́ kan ẹ kó sọ̀rọ̀ jọ. táwọn ni. Jídé lọkọ Jídé bí wọn máa gbé Jídé lọkọ. ilé ọ̀lẹ̀ ló dé. ó ti dọ́kọ délé dání mọ́. Bọ̀dá bóde jáde síta. ẹ tó fẹ́ lóyún rẹ̀. ẹ tó fẹ́ lóyún rẹ̀. ẹ ṣe ẹyin lẹ́kùn lóyún. ẹ ṣe o ẹ ṣe o. Dídé. Ṣéke tún dìde. ẹ gbà àwọn yìí náà. balẹ̀ tí ní ìfún yín. ẹ máa gbọ́. ó ṣàlàyé ní ọ̀dọ̀ yín báyìí ló máa gbọ́ ó dọ̀wọ́ yín. ibi tó máa gbé ilé mọ́ ẹ̀ṣọ́ rẹ̀ àmọ́ ìyẹn ẹ̀ṣọ́ rẹ̀ ẹ̀ṣọ́ rẹ̀ ẹ̀ṣọ́ àbúrò tèmi ọmọ ìyá ọmọ bàbá mi ẹ̀ṣọ́ rẹ̀. má sọ̀rọ̀ èèyàn bí ni ẹ̀ṣọ́ tẹ̀lé wọ̀ èèyàn bí ni mo ti mọ̀ ti pẹ́. ẹ kò sí wájà àgbàgbà fún wa lè tẹ́tù ni wọ́n fi lè jalè wọ́n ó ti ní ìyàwó tí wọ́n nídìí láti bí fún dúró jẹ́ lóko rẹ̀. wo ọmọ ṣẹlẹ̀ kí n bá ti dáná alẹ́ tó mo wà lókè wọ́n wá gbóúnjẹ kò mí so ti gbọ́ ìyá ló ti ya wọ́n gbóúnjẹ kò mí o wọ́n mọ̀ gbà pé oúnjẹ ìyá rẹ̀. dára fàyè mi dára rere ìwọ lọ́gbọ́n alára fàyè mi dára rere. ẹ má bínú ó ti kó wálé náà. àwọn àǹtí mi bẹ́ẹ̀ dẹ̀jọ́ mo mà ní ìdí ọ̀pọ̀ mi. bí ọ̀pọ̀ ni. mo fẹ́ jáde lọ sí ìta bóyá mo lè rí bóyá iṣẹ́ kan something ṣá. but issue tí mo wá ní ni pé mo ní ìdòwò tí màá fi wọ mọ́tò jáde kò bá tẹ̀jẹ̀ bí 15 naira mi ò dẹ̀ lówó kankan lọ́wọ́. lajèrè ṣé torí owó ló ṣe wá ń ṣe báyìí àjọ wà fúnra wa nínú ó dà pé bí èlò ló wá need. just 15 naira. 50 naira. ó dà pé mo mú 500 naira kan dání bóyá ó ti já tó ń gbà. ilé wa. mami mo ń wá 500 naira tí mo fi sápò mi. ó àmọ́ bí tó fi. mo fẹ́ fún lajèrè lówó mọ́tò. o fẹ́ jáde. mo fẹ́ jáde ni mi ò wá lówó mọ́tò lọ́wọ́. bí èlò. ó ní 50 naira lòún fẹ́. ṣéǹjì kan bíbá má ti lọ dàbí tiẹ̀. Mami, ẹ ṣe wa, ṣe gan. Ṣé tí bá dé ní kí wá fún yín change àbí tí bá lè ṣe wa? Kò ní ìdíjọ́ change báwo. lọ fi ṣéǹjì lẹ̀. ṣé mi tó fún ẹ mórí márùn. Mami, ẹ ṣe gan wa, ẹ ṣe wa. Lágbára Ọlọ́run máa pẹ́ fún wa. Oúnjẹ wa ẹ máa pẹ́ ẹ máa jẹ pẹ́pẹ́ lágbára Ọlọ́run kọ́ àrùn kọ́kàn ò ní ṣe yín lágbára Ọlọ́run. Ẹ ṣe gan wow, this is too much. Ẹ ṣe gan wa, ẹ ṣe gan wa, ẹ ṣe gan wa. Abẹ́ẹ̀ náà ò ṣe èèyàn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ṣèbé mi ni wọ́n bí lé bàbẹ́. Ó yá má tètè lọ, ó má pẹ́. Ẹ ṣe gan, ẹ ṣe wa. bọ́ọ̀lù máa jẹ ìwọ́n gẹ́gẹ́ bọ́ọ̀sọ̀ gbé àtọ̀ ní kúrẹ́ tó fi la búlọ́ọ̀kù mọ́lẹ̀. bọ́bọ́ Ọlọ́run kí ló dé kí ló dé Ọlọ́run kí ni mo ṣe kí ni mo ṣe tó ètì mi tó báyìí mo sì ẹ́ mo bẹ̀ ẹ́ mo pè ẹ́ ọkọ wẹ̀ kó dá mi sáyé kó má fìyà jẹ mí no. This is too much for me, no. Ní sùúrù. Bọ̀bọ̀ ní sùúrù. Ní sùúrù. Ní sùúrù bọ̀bọ̀. Òun ni ẹ̀ ń sìn. Òun ló ti dágbèsè sí ẹ lọ́rùn báyìí sí. Ó dá sí ara ẹ̀ lọ́rùn àbọ̀ dá sí ara lọ́rùn. Ṣé búlọ́ọ̀kù sáàjọ ti ṣe nébọ̀ mi kò ní? Kò lè yé mi mo wọ bàtà mo mọ bí tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀. Kò lè yé yín. Ọ̀rẹ́ pọ̀ lọ́hùn mo pè mo yọ orí òkè tí mo ti lọ mo mọ iye àwọn àfáà tó ti ṣàdúrà fún mi ṣé bẹ́ẹ̀ náà lórí mi kàdúrà
ṣé bẹ́ẹ̀ lórí mi kádùrà ní kí ló dé tọ́lọ́run kan ètì mi ó mọ̀ pé ó máa ètì mi kí ló dá mi sí ní ayé fún bá tó mọ̀ pé ó tó bọ̀bọ̀ ní sùúrù oye tó dáa ó fẹ́ àdúrà. ó fẹ́ àdúrà ó mọ yàdúrà tí mo ti gbà ó mọ yàdúrà tí mo ti gbà. ok mo ti gbà fìjàbí ṣó rántí pé wọ́n ti wá jálẹ̀ nílé fún ó mọ̀ so nígbà tẹ́mi nìkan wà mo ṣe face problem ó tún wá kó problem kò lè yẹ yín mo ti bá mi ò sún fún wa. ìyanu ọ̀tẹ̀lẹ̀ ó ti yọ ìyanu ọ̀tẹ̀lẹ̀ kò sí wàhálà ẹjẹ́ àmọ́ bá ti tó búlọ́ọ̀kì lókun káwa mọ̀ tó gbogbo nǹkan ọwọ́ bá dùn ọwọ́ ní pé wọ́n lọ́mọ bíbà tá ti ń tọ́ lẹ́sẹ̀ káwa náà mọ bíbí láti sò wá lórí káwa gbé búlọ́ọ̀kù káfọ́ mọ́lẹ̀ káfọ́ ìwọ tẹ̀lé mi kọ́. alára ire gbà ayé mi dára ní ojúlé ọ̀rẹ́ ṣé o rò pé àsìkò tí tó máa tẹra mọ́ ọ̀rọ̀ lókè òbí sí wa. kí mi parí ọ̀rọ̀ rẹ lókè àbí sórí kí n má tàn ẹ́ mi ò ṣetán láti parí anything. kí ló dé? ṣé wo rí i pé each time tí n bá lọ sórí òkè tí n bá dé ní nǹkan tí ò dáa máa ṣẹlẹ̀ sí mi ni wà ní ìparí orí òkè jọ ṣé kí n tún lọ ṣé mo mọ nǹkan mi tó tún máa ṣẹlẹ̀ sí mi. ọ̀rẹ́ mi mi ò parí ẹ o. ọ̀rẹ́ mi ó máa parí ẹ ni ó máa parí ẹ ni ìbẹ̀rẹ̀ ò kí ń ṣe oníṣẹ́ àfẹni tó bá ṣe dópin àti pé nǹkan tó ń da fàdúà ìdàkejì náà ń fi àdúà ó máa parí ẹ ni. ọ̀rẹ́ mi sórí ó easy fún ẹ láti sọ torí pé ìwọ kọ́ ni wọ bàtà èmi mọ bàtà mọ ibi tó ti ń ta mí lẹ́sẹ̀ gbogbo nǹkan tí mò ń rí tí n bá lọ sórí òkè àti kí n tó lọ sórí mọ bó ṣe máa ń ṣe lára mi ká ní kò kí n ṣọlá màámi tí wọ́n assist mi ni báwo ni mo bá ṣe cope. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ wàá rí i pé ẹ̀kan tí Michael àbí Ṣẹ̀san sọ̀rọ̀ lẹ́ẹ̀kan òun náà sọ ní nǹkan tó ń da fẹ́ àdúrà ó tún ní ìdàkejì náà ń fẹ́ àdúrà àti pé èèyàn ẹlẹ́nu ara ni wà á gbọ́dọ̀ dẹ́kun gbìyànjú nítorí pé ọjọ́ ta bá ti dẹ́kun gbìyànjú báyìí ní àní move forward náà ní tẹ̀síwájú má dẹ́kun gbìyànjú má jẹ́ kó sú ẹ̀. ok tó bá fi pé èyí tí mo sọ yẹn bóyá kò make sense ṣé kí n tún wá bẹ sọ in another hand nínú àwọn àtàjọjọ rẹ tàjọ ń ṣiṣẹ́ bricklayer ṣó rí pé mi nìkan ni mi ò gbẹgbẹ pé láàrin yẹn bẹ́ẹ̀ mò ń ṣiṣẹ́ workaholic ni mi mú mọ́ but ọ̀rọ̀ mi kò dàbí ẹni tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ bí erin ó ń jẹ̀jẹ̀ rere ni sí kò lè yí ẹ ayé mi ni mo mọ nǹkan tó ń ṣe mí to me I feel there is something about me that is not right. ọ̀rẹ́ mi má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mo sọ fún ẹ ọlọ́run ọba tó dá wa tó mọ̀ wá kó gbàgbé èèyàn kankan kó gbàgbé anybody rárá àti pé èmi tó tiẹ̀ wá fi ń ṣe àpèjúwe ṣebí iṣẹ́ kan náà lèmi àti ẹ̀ ṣe ṣebí mi rèé ó mọ̀ mí tán ó mọ̀ mí láti inú mi báyìí ó mọ̀ mí dé tán ó mọ̀ pé kò sí nǹkan kan. stop Àyìndé má fi èmi àti ẹ wéra wa ìyàtọ̀ wà nù èmi àti ẹ. ìyàtọ̀ tún wà báyìí ọ̀rẹ́ ìyàtọ̀ ó ráṣọ tí mò ń wà kí sà ní. Àyìndé ìyàtọ̀ wà tèmi yé mi ìyàtọ̀ wà life ẹ better ju life tèmi lọ wo bí mo ṣe ń ṣe náà mo gbìyànjú mo ń gbàdúrà mo ṣe ògbé àdúrà mélòó ni mo ti gbà mo ti gbàdúrà mo ti ṣiṣẹ́ bọ̀ same thing náà ni gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ sí. sórí ṣe má tán ẹ̀ àdúrà kankan ò gbà tó bá jẹ́ pé àdúrà ń gbà ni àwa jẹ́ pé Ọlọ́run tó wà lókè kò nífẹ̀ẹ́ mi torí tó bá nífẹ̀ẹ́ mi ni mo ti ké pè láìmọye ìgbà tí mo ti bẹ̀ tí mo ti sunkún mo sunkún lọ́sàn-án mo sì mi ti ẹ̀ ṣetán láti sunkún mọ́ pèmí ti kàn pípa àdúrà ọgbà mo dẹ̀ kàn pípa Ọlọ́run nífẹ̀ẹ́ mi. ọ̀rẹ́ mi òbí àdúrà ń gbà ó ti bọ́ àdúrà ń gbà ó kọ́ níbi tàdúrà ń gbà sí ni. so kò gbà sọ́dọ̀ tèmi àbí. àdúrà ń gbà sọ́dọ̀ ẹ̀ nítorí pé ìgbà míì tí Ọlọ́run bá ń ṣe rere àwọn ẹ̀dá máa sọ pé bí ló ń ṣe Ọlọ́run ò dẹ̀ kí n ṣe bí sórí gbogbo àdúrà tó ń gbà tó rò pé kò gbà yìí ó níbi tó ń dì í. ó gba òrílé tí mo ti kọ́. má rò bẹ́ẹ̀ everything máa da mo assure ẹ. mo mọ̀ tí bá pé 70. mo assure ẹ because gbogbo ìyà tá à ń jẹ báyìí sìn nígbà tá a bá máa jọrọ ẹ wọn ò ní wá wa tí. bá máa fi 95 àbí. rárá ọ̀rẹ́ mi wo bí báyìí
Ọlọ́run ò gbàgbé èèyàn kankan. Gbogbo nǹkan tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí àsìkò tí ẹnu nígbà tá a máa jọrọ̀ tá a máa jẹ̀gbádùn gbogbo nǹkan tá à ń ṣe lẹ́yìn àsìkò ẹ̀ máa dé. Ṣé ti gbọ́? Máa rò láti lọ. Ọlọ́run ọba mo ti dé sí yín lọ́rùn Ọlọ́run ọba ẹ̀yin lè nípa àwọn ọmọ kìnìún á máa ṣe aláìní ebi a sì máa pa wọ́n ṣùgbọ́n lẹ́yìn tó bá gbọ́kàn lẹ́yìn Ọlọ́run ọba pé kò ní jogún òfò. Olúwa mo ti dé bá Olúwa ẹ gbà mí Ọlọ́run ẹ gbà mí ìgbàgbọ́ ni mo fi ń ṣe èyí ìgbàgbọ́ ẹ jẹ́ kó mú mi lára dá ìgbàgbọ́ ni mo fi ṣe èyí ìgbàgbọ́ ni ẹ jẹ́ kó mú mi lára dá Olúwa ẹ ṣàánú fún mi. Mo tún ti wà ní orí òkè báyìí ọba tí ń gbẹ́kún aládùúrà mo ti dé ọba tí ń gbẹ́kún aládùúrà mo ti dé ẹgbèjà mi jẹ́ ẹgbọ̀rọ̀ mi ìlú Olúwa ẹ má jẹ́ kí n gbàgbà ti àdúrà Olúwa ẹ ṣàánú fún ẹ má jẹ́ kádùúrà ṣe tèmi tí Ọlọ́run ẹ tẹ̀lé Olúwa ẹ ṣàánú. Alára ire bá yé mi dára rí. Wọ́n ti bá ojúlé yé mi dára. Òkè méje wá yé mi. Ó jára méje máa lọ bá. Alára bá yé mi dára rere. Bùrẹ́rẹ́ láti jọ ìlú. Mo jáde ni. Ẹ jáde ẹ sì ń lu yìí àbájọ tán ti mú yín. Kí ló sọ pé mo ṣe? Bùrẹ́ wà ń lọ báyìí. Dẹ̀ni má bínú àwọn questions tẹ̀ bí mi yẹn ti ń pọ̀ jù. Ẹ gbọ́n kankan. Kí ló ṣẹlẹ̀? Ayé bàbá ẹ gbọ́ pé ọmọ baálé tẹ fún yín ti kú. Ẹ sì ń ṣe é ṣé torí pé ẹ̀sìn lé náà fi ìlú yín ṣé rí gbogbo àwọn ọ̀rẹ́ yín àwọn tọ́lọ́pàá máa mú wọn ti mú àwọn tó máa sá lọ wọ́n ti sá lọ ṣé rí ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ń wà yìí mò ń wòye ẹ̀wọ̀n tó máa wọ̀n fún yín tó bá mú yín ẹ̀wọ̀n ó ẹ wò ó yá ẹ máa lọ bẹ́ẹ̀ yẹn ẹ máa lọ bẹ́ẹ̀ yẹn ẹ máa rárá lọ o ẹ máa rárá lọ o iwájú kọ́ ni mo ní kẹ́ lọ ẹ̀yìn ní
bọ̀ látẹ̀yìn yẹn ó yá ẹ máa lọ wájú padà iwájú. ẹ ti sáré ju ẹ máa bọ̀. ẹ má ṣe bẹ́ẹ̀ kódà iwájú ló yẹ kí ẹ máa lọ iwájú. ẹ máa bọ̀. tó padà dé ṣe ló rò pé wàhálà àwọn ti tán nítorí dídí inú wípé òun ṣe bẹ̀rẹ̀ wàhálà gan ni. ṣé àwọn ọlọ́pàá wa mú. sáré mọ́sá. tó bá yẹ kó ọlọ́pàá bá rí mú ni ìbádà tàbí tó bá yẹ kó má tiẹ̀ jù sẹ́wọ̀n ni ebi yóò mọ oúnjẹ ìjọba jẹ. Fáyé mi dára, fáyé mi dára rere ìwọ lọ́ba alára. Fáyé mi dára rere, fáyé mi dára, fáyé mi dára rere ìwọ lọ́ba alára. Fáyé mi dára rere. Ó wá bóyá kólóòlò á pé bàbá o, á pé bàbá bàbá. Àwọn bàbá ti Jésù, àwa ọmọ lẹ́yìn kan bá. Èmi gbójú mi sórí òkè wọn ni yóò fà. Ìyàlọ́wọ́ mi dára rere ìwọ lọ́ba alára o. Alára ire fáyé mi dára rere. Wọ́n ti gbá ojúlé o. Fáyé mi dára. Òkè méje o. Fáyé mi. Ó jáwé méje máa ń lọ. Alára o. Fáyé mi dára rere. Maduka wo mi ń fẹ́ bẹ́ẹ̀ ṣòwò mi ń fẹ́ bẹ́ẹ̀ ṣe o. Owó tó jẹ wá tẹ́lẹ̀ ńkọ́ ó máa ń ṣù ààrẹ. Owó tó jẹ wá tẹ́lẹ̀ ńkọ́. Tó bá di lọ́la wàá sanwó ti tẹ́lẹ̀ o wàá sanwó ti lẹ̀ o. O ṣe ọmọ Ibo wèrè. Maduka ní ṣáà lọ́la o. Ẹ káàsán sà. Ẹ jọ̀ọ́ brother mo need ìrànlọ́wọ́ yìí. Níbo? Bọ́lẹ̀ ń bẹ̀. Aago ojú ọlọ́la. Gbogbo fọ́màtì yẹn ò lè wọlé. Ó dà pé ẹ ti ń get the wrong sir o. Mi ò wá tọrọ owó irú ìrànlọ́wọ́ tí mò ń béèrè kọ́ nìyẹn. Ẹ má bínú jọ̀ọ́ ṣé mo lè rí yín because ó dà pé ojú tẹ̀yìn kù díẹ̀. Èmi. Ọ̀gá ojú náà ti kú. Ọ̀gá ojú yín jẹ́ ń tù. Ojú ti di kú. Ọ̀gá ti jẹ́ tù. Chegos no kò sí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan mo rẹ́yìn àti àwọn ọ̀rẹ́ yín mo wá ní pé kí n rò pé mi mọ̀ bóyá mo lè join yín láti máa bá yín ṣiṣẹ́. Ṣé tá à ń ṣe ṣá? Yeah, mo rí yín lẹ́ẹ̀kan tẹ́yà àti àwọn ọ̀rẹ́ yín tí mo rí I saw you guys. Kí ló dé ṣe ẹ̀yin níṣẹ́ tẹ́lẹ̀ náà ní báwo? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ò ń ṣọmọ mo ṣe gbé sí Ìbàdàn ṣe mo múlẹ̀ ní láti sọ báyìí ó lè dẹ̀ ló gbọ́dọ̀ jẹ́ ní ìfẹ́ jáde àti mo lè rí iṣẹ́ tẹ̀ ń ṣe pé iṣẹ́ tó legit ni mo ṣe ní pé tí n bá lè join ní àná. A máa ń kó ẹrù ni o, iṣẹ́ alábàárò là ń ṣe. Náà ló ṣe kò ṣe jìyà wo fresh nígbà tó dé ni àbí ìwà ni ojú kọ́ ló ń rojú ṣàánú ni. Ojú ló ń rojú ṣàánú tó tẹ̀ ìtẹ́ bá ti sọ ní. Bóyá. Bọ́m̀fìrì rè Sáídì rè kí ló kọ́ tí? Èmi lọ̀gá mi báyìí o. Wá ṣe pé kò wá gbalé lọ́wọ́ mi o. Ara sàmì ò kí ṣọmọ bẹ́ẹ̀ sá. Ọ̀dẹ̀ ń jalè mi báyìí o. Fáyé mi dára, fáyé mi dára rere ìwọ lọ́ba alára. Lágbára Ọlọ́run ẹ ṣe wá ń gbìyànjú lórí wa báyìí.
ẹ̀yin náà lè máa dúró jọ bàbá lágbára. alára o wáyé mi dára rere. ó wá bóyá kólóòlò á pé bàbá o á pé bàbá bàbá àwọn bàbá ti Jésù. ọ̀gá tí ní ká máa lọ sọ́jà o ní ká máa bọ̀ báyìí ká máa bọ̀ báyìí báyìí. Màámi, àárò màámi lọ sí mi ṣá. ó máa gbìyànjú sẹ́gbẹ̀ẹ́ kan ni wọ́n ní ká máa bọ̀ lọ́jà báyìí báyìí báyìí. Aláyé mi ń bọ̀, ó ṣáà ní kàn mí, adé kàn mí. ó ti pẹ́ o ó ti pẹ́ ju wọ́n ti gbé látàárọ̀ o. Iṣẹ́ ajé ló sọmọ níbi ọkọ̀ lọ́jọ́. I have to work. Torí Ọlọ́run lóyún burúkú tí mo gbọ́jà mi fún gbà. Ṣé ti jà wèrè ni? Mo gbọ́jà fún láti àárọ̀, ó wá lọ ọmọdé ṣòfò sí bọ́ ọjà mi. Ṣé bá sọ bí burúkú ni? Ọjà mi dà. Bábàlì àṣàbí kí ló dé? Ọjà wèrè ni, díre dà. Ayé lè fẹ́ bàjẹ́. Mo fẹ́ ṣọ́ọ̀kù. Ẹbẹ sọ ẹjẹ wẹrẹ ṣá. Ó kọjá ẹgbẹ́ bẹ ṣẹlẹ̀ báyìí sí. Ẹgbẹ́ bẹ ṣẹlẹ̀ báyìí sí. Jíire ó máa wà lọ́jà. Ó fẹ́ parẹ́ mọ́jà, ó máa parẹ́ mọ́jà náà wáyé fẹ́ bàjẹ́. Ṣé wàá sọ fún yín lọ́yìn? Ẹ má bẹ̀rẹ̀ bàbá yín wá pé kó máa ṣe ọ̀dọ̀ wa. Kí ló ṣẹlẹ̀ báyìí sí? Ó máa ti gbẹ́rù lọ sórí ilé ìyá. Òní dáa fún ẹ. Ṣókí tí mo ṣe ń lọ sínú ọjà ẹ̀, mo tún ti fẹ́ wà lọ. Á ló parẹ́ mọ́jà àbí? Tí bá máa padà wá. Tí bá máa padà wá, tí mi bá gé ọjà mi. Àṣàbí fúnra tí mi bá gé ọjà mi. Ọ̀gbẹ́ni kò ní fún ọ́nìyàn, jẹ́ ká lè gbọ́dọ̀, ẹ má yẹ pé o, ojú àwọn ẹ̀rẹ̀ ṣá. Ẹsẹ̀ ṣọ́ṣẹ́ lè mú wá gan ṣọ́ṣẹ́ lè péré ó ṣe sọ̀rọ̀ nígbà tó máa ń bíbá yìí. Mo kó wá dà kó máa nọ péré ni. Ẹ̀sùn Jíire náà dáa. Ṣé wèrè ń bọ̀bọ̀ ṣé wọ́n bọ̀ yòlù kó bá mi bá àbí wúre wọlé? Ṣé pé kó ti sùn lọ àbí nǹkan kan ti ṣe mi tó wá? Kò jẹ́ nínú pẹ́jà lọ. Ọ̀gá ẹlẹ́ trust yẹ. Jíire kí ló ṣẹlẹ̀? Ọjà àwọn àṣàbí dà náà. Wàhálà ti wà ó. Wàhálà ti wà, mo ti jẹ gbèsè. Mo ti dáràn mo ṣe ní sábà yín pé mi ìmọ̀ bá ṣe lè ṣe ó ti wàhálà ti ṣẹlẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Ṣé káńsù mú ẹni? Ṣé wọ́n lè làwọn káńsù yìí ni? Kò ń ṣàwọn káńsù. Ló ṣe tì. Ìgbà tí mò ń gbé ẹrù wọn lọ, ó máa gbó tí ó fún mi mú lé láàárọ̀ yẹn. Ó wá bẹ̀rẹ̀ sí ń tàn nínú mi. Mo tẹ̀ tí ń kọ́kọ́ ò dẹ̀ mọ́ mi ò lè ò dẹ̀ mọ́. Mo ṣàwà gbé ọtí yẹn, mo ṣàà gbé sí ẹ̀gbẹ́ kan pé kí n kò sáré wọ̀bì kan kí n yàgbẹ́ torí kò sówó tí máa fáwọn boys yẹn kò sí lọ́wọ́ mi. Mo dẹ̀ gbọ́ tí yẹn lẹ̀, mo dẹ̀ sáré mi ìpẹ́ o bóyá ni mo lo 1 minute mo kàn sáré ṣàṣe ogun ẹ̀pọ̀ kàkà mo dẹ̀ sáré dìde. Nígbà tí màá dé mi ìbọ́ tí yẹn ń bẹ́ mọ́ tí mo ti wá kiri látàárọ̀. Ó sọ tí àṣàbí nù. Mi ò sọnù mo mẹ́ni tó bẹ̀rẹ̀ sí ni. Torí àwọn tó ṣe yẹn wọ́n máa pàgò lórí ẹ̀ báyìí tí ẹ̀ dúró kí mo bẹ́ sọ. Ṣé pé Jíire ẹ má lọ́wọ́ ṣe ká mọ̀ ẹ̀yin tẹ́ bá. Oye tí mò ń ké mo kù sí ọ̀pọ̀ ike ikú ẹ̀ mò ń ké náà. Tọ́jú kí ni orí ìdàpọ̀ àwọn ẹ̀dá tó bá gàba wọlé tó bá jáde bẹ́ẹ̀ ní ìlà mo kú àwọn àtàbí wò ó. Àwọn àpá ẹ̀dá. Dúró má lọ dúró. Olùmọ̀lẹ́ àga ọ̀rọ̀ òun dà Jíire. Wọ́n sáré sá ọ̀gá. Ọ̀gá wọ́n bá ń sáré o. Ọ̀yà wọ́n. Ọ̀gá elevation gómìn. Sórí nígbà tí èmi náà dé láti orí òkè tí mo ṣe ń wọnú ìlú báyìí èèyàn kan bá ta mí lólobó pé fìjà mi. Wọ́n tún wá sọ fún mi pé baálẹ̀ ti ń fọlọ́pàá wá bí pé kódà gbogbo èèyàn ọ̀rẹ́ mi gan lọ ti kú. Nǹkan tí mo ṣe wá rò pé ẹni tí ò ní ìyá kan gbọ́dọ̀ dé dúró ẹ̀yìn bí mo yẹ sáré jápa nìyẹn o. Òbí Jíire kò ń ṣe nǹkan tí ó easy rárá o. Issue yẹn le gidi gan ni. I mean, ó terrible. It was a terrible experience. Tí ó bá ṣe pé èmi gan lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ni tí mo pretend pé mo faint
èmi gan ò bá kó sí ọwọ́ àwọn ọlọ́pàá bet kò pẹ́ náà ní baálẹ̀ bá ní kí wọ́n release Michael àti Ṣẹ̀san pé kò fìjà bí àtọwọ́ Ọlọ́run ló ti wá in fact ó surprise mi gidi gan-an ni surprise mi o. fìjà bí ikú fìjà bí dùn mí gan-an. mo mọ̀ pé ó dùn ẹ̀ I know. ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ọmọ yẹn gidi. mo mọ̀ I know. àmọ́ bí bàbá ẹ̀ náà ṣe sọ tí kàgbà pàmò Ọlọ́run Ọlọ́run ṣe kọ́ tí ẹ̀yìn. that's it. Ọlọ́run dé. ọ̀rẹ́ mi Ọlájírè rírí tí mo rí ẹ ìmúra ẹ ìsọ̀rọ̀ sí ẹ àti mọ́tò tí mo rí ẹ tó wà ẹ ó fi hàn wípé owó ti dé láìpẹ́ ti change inú mi dẹ̀ dùn. mo wá ń rò ó látẹ̀kọ́ yẹn kò ṣàrò láìka wípé tí bá ní kí n ro iye oṣù tí a fi lose contact tí bá ní pé kí n kà ní méjì kò tí ì lè ju bí oṣù mẹ́ta sí mẹ́ta àbọ̀ sí mẹ́rin lọ. mẹ́ta. so má bínú o mo rò pé irú iṣẹ́ wo ló ṣe àbí ṣé bricklayer tá à ń ṣe yẹn náà ni ó fi dípò ti sáré dán báyìí tó ti lówó tó ti wà ókè báyìí àbí àdúrà ló gbà ní àbí because kò yé mi. Jíire káṣà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a dẹ̀ máa ṣe dáadáa sórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí life mi gbogbo transformation torí yìí Ọlọ́run náà Ọlọ́run Àyìndé má fi mú mi mú wọn jẹ Ọlọ́run ṣé Ọlọ́run náà ló sáré képe lánàá oṣù mẹ́ta tó dẹ̀ ṣàìdá ẹ ló ti láìbẹ̀ ṣe rí báyìí lọ́nà tèmi àti ẹ ti ń képe ẹgbẹ̀ta ti wà ní kékeré tí ò dá wa lóhùn ọ̀rẹ́ má fi mú mi mú wọn jẹ ọ̀rẹ́ mi ṣàmọ́ pé mi ń fi ọ̀rọ̀ mi bò fún ẹ ọ̀nà tó bá gbé gbà ṣé ó ná bóyá mi mọ̀ ṣé òun gbé kokéènì ni ṣé òun jalè ni àbí anything tó bá ṣe èmi náà rẹ́dí láti ṣe àsọ̀kàsọ̀ ọ̀rẹ́ mi bá ti ṣe tó ti fún ẹ lórí èmi náà máa ṣe mo fẹ́ lówó jẹ́ kí èmi náà jẹ́ kí n tiẹ̀ tọ́ láwò jẹ́ kí n tiẹ̀ mọ kí n mọ bówó ṣe máa ń rí lára. ó wá rí òbówó yẹn ṣe bàbá sórí sí dáàdi tó bá jókòó owó rẹ náà ni èmi ò mind máa ṣe that's the last option I have sir. ẹni tí a ń gbéyàwó bàbá òkè ń garùn owó rán ó ṣe farabalẹ̀ jẹ́ kí n bá ìtàn débi kan náà má kánjú. náà ọ̀rẹ́ Àyìndé ó wá mú lọ sí ọ̀dọ̀ bàbá. ṣe rí Ọlájírè tẹ́ ń wò yìí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni in fact best friend mi ni àjọṣe kékeré ni kódà àtijọ́ ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ papọ̀ Ọlájírè tẹ́ ń wò yìí kò ń ṣe èèyàn tí mo lè fara pamọ́ fún ohun tó fà á nìyẹn tí mo fi ń tán fún lẹ́wọ̀ arákùnrin ọ̀rẹ́ ẹ̀ parọ́ kan mọ́ ẹ̀ ó lóun ti ṣàlàyé gbogbo ẹ̀jẹ̀ wa àtòhun ètùtù náà ti ṣàlàyé fún ọ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ sá. o sì fara mọ́. mo fara mọ́ sá. ó dé ọ lójú torí wá wò ní kọ́kọ́ rí o tí n bá rí tán wò tó gbọdọ̀ tán pé òun ò rí mọ́ o torí àìkẹsẹ̀ bodò ká mọ kí ni ètùtù mo bojú wẹ̀yìn sínú ọ̀rọ̀ tiwa o ọmọ tó bá dán wò kí lè ó gbé o tó bá wá rí bẹ́ẹ̀ ìwọ náà ti ṣetán láti wà nínú àwùjọ àwọn olówó ilẹ̀ wa ni ìwọ náà ti dọlọ́rọ̀ o ti di gbajúmọ̀ ìwọ náà ti dẹni àpèsìn ṣé wo mọ̀ pé gbogbo ẹni tí ó bá lówó láyé pátápátá ó gbọ́dọ̀ gbìyànjú ajé ni ìwọ náà máa gbọ́ nǹkan tó máa sọ pé ẹnu kìnìún òun lówó wà ẹnu kìnìún òun lọ́lá wà ẹni bá sì máa gàrì ẹsẹ̀ rẹ̀ ó tì rín ìyànjú ajé ni wọn náà fẹ́ gbà ẹ́ á sì bẹ̀lẹ̀ da ẹ̀ mọ́ lọ́la àwọn ìyá mi òṣòro mọ̀ nígbà àwọn ìyá mi ló ní ká lówó lọ́wọ́ èṣù ọ̀dà ló ní rírí ṣe lọ́dọ̀ ìwọ náà ó rajé jẹun tó o ti gbọ́ ìkìlọ̀ o ti gbọ́ tọ̀tún o ti gbọ́ tòsì mo fẹ́ kó mọ̀ wípé ẹni tí ó bá ga ẹsẹ̀ rẹ̀ ó tì rìn
níwọ̀n àbúgbà tó sọ pé o ti ṣe tán tó ti fara mọ́ àwọn ìkìlọ̀ wa tó bá rí bẹ́ẹ̀ ìdúró sí ìbẹ̀rù sí mọ́ fẹ́ni tó gbọ́ lọ́mi iṣẹ́ títí ṣíṣe ni ẹ dúró dé mi ṣe ti bọ̀ bọ̀. ọ̀rẹ́ mi mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún mi mo ṣe gan because kò wọ́pọ̀ nínú àwọn ọ̀rẹ́ tí wọ́n máa ń fìdí ọ̀la wọn wọ̀nyí. Thank you so very much. Mo appreciate it. Jíire, àìdópẹ́ ara ẹni. Ọlájíire ọmọ mi kí ló ń pẹ́? Bàbá mi, ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Ṣebí ẹ̀bẹ̀ náà ni mò ń bẹ̀ yín. Mo ń lọ, mò ń padà síbi tí mo ti wá. Ó dà, níbo lẹ ń lọ? Ibi tí mò ń lọ. Mo ń padà síbi tí mo ti wá nígbà tó kọ̀ nǹkan tán ni kò ṣe tó ṣe. Nǹkan tán ni kí n ṣe tí mi ò ṣe. But gbogbo nǹkan tẹ́ ní kí n ṣe pátápátá ni mo ṣe. Kò tí ì ṣe òkè méje gan-an tó ṣe kókó nínú nǹkan tán ni kò ṣe. Ó kọ̀ ó ṣe. Òkè méje. Ṣẹ́rí, tó bá jẹ́ ti òkè méje iná tù ni, mi ò lérò pé mi rẹ́dí láti ṣe o. O ò ní ṣe. Mi ò ṣe. O ò ní ṣe. O ò ní ṣe. Ọlájíire, kí ló dé tó parí òkè méjì tán ní kò gùn? Ó wá ń fi pawó kó káàkiri. Ikú lè rí ẹ̀ṣẹ̀ o. Gbogbo wa gbogbo tí èèyàn bá wù ikú lè rí ẹ̀. Mo fẹ́ kó mọ kíní kan dájú. Wípé orí tí ó bá dádé, inú agogo dẹ ló ti ń wá o. Ọrùn tí ó bá lu èjìgbàrà lẹ̀kẹ̀, inú agogo dẹ lòun náà ti ń wá. Wá kọ́ afẹ́fẹ́ fìlà dojú bò ó dòdì jẹ́ kí n wá sọ fún ọ èyí tó fẹ́ ṣe kò tọ́ sí ọ nítorí ikú lérí ẹ̀ṣẹ̀. Ọlájíire, tó bá ti yéégún ti ń yọ́rẹ́ ẹ̀, tó bá ti yá Fúlàní báyìí ó ti ń yá màálù, àsìkò ti tó láti ṣe ohun tó bá wà. Ó yá nìde já lọ. Mi ò ṣe mọ́. Ó ṣe kí ni? Èèyàn ò gbọ́dọ̀ kó sódò kó tún máa kígbe òtútù. Ó ṣe léyìí ni o. Mi ò ṣe mọ́. O ò ṣe mọ́. Mo ní mi ò ṣe mọ́. Ọlájíire, ẹ̀fún ni àbẹ́ẹ̀dì, èjìrí àbẹ́fún. Ẹ̀fún ọmọ alágogo dẹ, èdìrí ọmọ alágogo òjè. Ẹ̀fún màá ní fún ọmọ yìí láti pẹ̀lú gbogbo ntá ló tọ̀ pátápátá. Ìrọ̀ ló pa. Láṣà ti kéèpé bàbá ti gbọ́ pé wọ́n láginjù ní bàbá ti gbọ́ pé wọ́n àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe láginjù ní bàbá ti dá wọn lọ́lá dá mi lọ́lá Jésù láàrin aginjù ayé. Olúwa Ọlọ́run alágbára, ọba tí ń gbẹ́kún aládùúrà, Olúwa mo ti dé. Ọba ilé tí gbárùyè, Olúwa mo ti dé. Olúwa wá gbàdúrà mi, Olúwa gbàdúrà mi, Olúwa ṣàánú fún mi. Gbogbo ìpínlẹ̀ ogun tó ń jà mí, Olúwa jẹ́ kó máa wó Olúwa. Gbogbo ìpínlẹ̀ ogun tó ń jà mí, Olúwa jẹ́ kó máa wó Olúwa. Gbogbo ogun àìrí náà, gbogbo ogun àìrí lò, gbogbo àìbẹ́gbẹ́pẹ́, gbogbo ká ṣiṣẹ́ bí erin ká máa jíjẹ ìlérí lè bá mi ṣiṣẹ́ Olúwa. Ẹ bá mi ṣiṣẹ́ Olúwa. Gbogbo ọ̀nà tó ti dí mọ́ mi, ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ńlá. Olúwa gbàdúrà mi, Olúwa ṣàánú fún mi. Tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni, Olúwa dárí ẹ̀jì mi, Olúwa dárí ẹ̀jì mi. Ọlọ́run ẹ ṣàánú fún mi. Ìyà tí mo jẹ tó Olúwa, ìyà tí mo jẹ ti pọ̀ tó Olúwa. Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi. Gbogbo ọ̀nà tó ti dí mọ́ mi, ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní ńlá. Gbogbo ègún ìrandíran tó ń jà mí lè bá mi ṣe Olúwa. Gbogbo ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ṣẹ̀ bàbá, gbogbo ohunkóhun tó lè máa fa negativity sínú ayé mi, gbogbo òkùnlẹ̀ ogun tó ń jà mí, Olúwa ẹ jẹ́ kó máa wó, 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 Olúwa ẹ ṣàánú fún mi. Ẹ jẹ́ ìlànà gbà ní gbogbo ọ̀rọ̀. Ọkùnrin kò ṣàánú fún mi, ọkùnrin kò ṣàánú fún mi, ọmọdé kò ṣàánú fún mi, àgbàlagbà kò ṣàánú fún mi. Olúwa ó ti tó gẹ́, Olúwa ẹ ṣàánú fún mi, Olúwa ó tó gẹ́, Ọlọ́run ó tó gẹ́. Ìyà yìí pọ̀, ìyà yìí pọ̀. Olúwa ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, kẹ́ gbàdúrà mi, ẹ ṣàánú fún mi, kẹ́ lànà fún mi. Olúwa mo dúpẹ́ torí pé ẹ ti gbọ́.
mo dúpẹ́ torí pé ẹ ti gbà ògo ni fún orúkọ yín lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù hallelujah 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 hosanna 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 iye iye iye. arákùnrin ìdẹ́sẹ̀ yìí bí ẹ bá lè rí mi lẹ́yìn sí ó máa wù mí kẹrin Olúwa wà pẹ̀lú mi. àmín Jésù àmín Jésù. ògo Ọlọ́run wa ìwọ ní ààyè ní ìfẹ́ rẹ. ẹ rà sàn ẹ kàn jókòó ẹkún lè jẹ àgbàjọ. ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára tí ń bẹ inú ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run wa wàá yín àgbo orúkọ yín ká àṣeyín lọ́ba torí pé ìnú Olúwa àwọn olúwa ẹni tí ń jẹ́ èmi lèmi ni má ṣe bẹ̀rù Olúwa gbà ọpẹ́ wa Ọlọ́run àti tó bá ti lẹ́ṣẹ̀ tí a ti ṣe Olúwa dáríjì wa Olúwa dáríjì wa Olúwa gbàdúrà fún ọmọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. ẹ jókòó ẹ dìde ẹ jókòó. ọ̀rẹ́ wa ṣé tí n bá jẹ́ iṣẹ́ kékeré kan fún yín ṣé ẹ ní bínú? mi ò lè bínú sáà nígbà tó jẹ́ pé kọ́rọ̀ mi lè dà kó lè dà wọ́n ní bá wa ẹ sọ anything fún mi ọ̀rọ̀ gbọ́. kò ní fún Ọlọ́run. hallelujah. Olúwa ní kí n sọ fún mi pé gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ ti dá àti àṣedédé yín àti ìgbésẹ̀ tí ẹ ti gbé àti àwọn ilé tí ẹ fẹ́ gbé àwọn Ọlọ́run bá ti dáríjì. Ọlọ́run ṣe thank you Lord. ẹ̀kejì bí rẹ̀ Olúwa ní kí n sọ fún yín pé tí ẹ bá lè ṣe iṣẹ́ kékeré kan tí iṣẹ́ yìí bá ṣe ṣe láàárín oṣù 4 sí oṣù 6 àwọn Ọlọ́run á dá gbogbo ìkólọ yín padà. á wá dàbí ẹni pé nígbà tí Ọlọ́run dá ìkólọ sí onípadà ó dàbí ẹni pé wọ́n ń láàlà. kò ní fún Olúwa. kí wàá ní iṣẹ́ náà sàn. ta ló ń jẹ́ Rebecca ọmọ Olúwaṣe? Rebecca ọmọ Olúwaṣe. Fáyẹ̀mí dára rere ìwọ̀n lọ́ba alára o. Fáyẹ̀mí dára rere. Ó wá bóyá kó lò lò á pé bàbá o. Á pé bàbá bàbá. Àwọn bàbá ti Jésù. Àwa ọmọ lè yí kan. Èmi gbọ́dọ̀ bí sórí òkè. ẹgbẹ́ náà sọ pé ilé kẹ́ máa wọlé ẹ pè wọ́n bọ́ síta. ẹ jọ màámi nǹkan. wọ́n wà. ẹ jọ ẹ bá mi pè wọ́n bọ́ta. ṣé wò lè wọlé lọ bá wọn. no ẹ kọ bá mi pè wọ́n bọ́ta. kí ló ń ṣẹlẹ̀ wọlé lọ bá wọn ọ̀dẹ̀ ṣe bí àlejò. no à ń kánjú ni ọmọ kọ́tẹ̀lì ni wọ́n sàn à ń kánjú ṣe kọ bá mi pè wọ́n wá. Fáyẹ̀mí dára, Fáyẹ̀mí dára rere ìwọ lọ́ba alára. àbúkọ ọmọ òwò yìí. òun náà ni. níbo ló wọ̀ lọ láti gangan yìí? ta wá ẹ wá ẹ wá ẹ wá ẹ tójú yẹ àlọ́ má bójú ẹ̀yìn. mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé o darí wá ni. Rebecca ọmọ Olúwaṣe. kí ni mo ṣe fún ọ? Rebecca ọmọ Olúwaṣe. mo tún bí ẹlẹ́kejì ní kí ni mo ṣe fún ọ? ṣó gbádùn ọlájì ṣó wà òkè ṣá kí ló ń ṣe é òun lárúkọ mọ́mọ́ mi lórí lójú mi ṣó gbádùn ṣá àbọ̀ tí lọ fọ ìgbàlẹ̀ mi tó ti ń bọ̀ wọ́n bá tún bí ẹ̀dá kó pè lẹ́lẹ̀kẹta ó dà kó ya wèé. Rebecca ọmọ Olúwaṣe. Jésù kí ni mo ṣe fún ẹ lẹ́lẹ̀kẹta? ṣó wà òkè ṣá. ìgbà yẹn wá kọ́ ní kí ni ṣe wọ́kọ́ ló ṣẹ̀ mí Àdìsá bàbá ẹ̀ òun ló ṣẹ̀ mí. Àdìsá bí mo ṣe ń sọ lọ
America àti Germany the largest country tí à ń export kòkó sí. So avenues pọ̀ gan fún wa láti ta fún wọn tàdé máa make owó rẹpẹtẹ. Mo mọ̀ pé PA understand gbogbo nǹkan tí mò ń sọ. Bí a ṣe máa contact wọn, bí wọ́n ṣe máa bá wa rà á, bọ́n ṣe máa wá tí wọ́n wá wo bí ta ti ń tà tí wọ́n á rí pé jẹ́ ní òní. Tí wọ́n máa ti mọ̀ pé ṣọ́ọ̀ ni ẹ gbàgbé. Ẹ wo owó tẹ́ ẹ máa pa ájùkọ́ tẹ̀ ń pa tẹ́lẹ̀ lọ. Owó ní ń wèrè Sàbìtì n tó ń ṣe lálàyé ni wípé iṣẹ́ kòkó tí mò ń ṣe tó bá mi dá sí ìlú èbó ní gúúsù àríwá ìwọ̀ oòrùn àti ìlà oòrùn gbogbo wọn tí wọ́n bá tún bá wa dá sí bí wọ́n ṣe sọ yìí yóò tún jẹ́ kó gbòòrò sí tí a máa ta fúnra wa. Bẹ́ẹ̀ ni. Tàbá tí wọ́n ń ta fúnra wa bó láti mọ̀ gbó. Yẹn ló kéré jù lọ avenue tí a máa fi jẹ́ kọ́ mọ̀ pé nǹkan tá à ń ta lélẹ̀ ó wà lọ́tọ̀ mo ṣọ́ pípé máa understand nǹkan tí mo sọ. Gbogbo rẹ̀ mú kọ́lẹ̀. Ó dàbà. Torí mi ò lérò pé ẹ ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ rí náà ó dà pé bíbá yín nìkan lẹ ti ń ta kòkó ó dẹ̀ jẹ́ business tó really tó da gan ṣó ti yẹ yín ṣé pa lè make owó nínú ẹ̀ tó pọ̀ gan. Fún ìráyè ni mo fẹ́ sọ̀rọ̀. Mo ń kọ́ pé ẹ̀sọ́ pé kí n fún ìdáyìn. Like really. Bá ti ṣe pé wọ́n bá mi ń ṣe ọ́. Sórí ibi tá a bá dé láàyè tá a wà yìí, èmi rẹ̀ kan, Ọlọ́run kan ni. Mo wá fẹ́ kó o mọ̀ wípé ibi tá a ti ń bọ̀ rẹ̀ wá bọ̀ bó ṣe dáa tó bó ṣe dùn tó láti rẹ̀ náà mo ti fẹ́ kó dùn jù bẹ́ẹ̀ lọ. Sàbìtì iṣẹ́ kòkó yìí kó jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ bá a bá ti fọwọ́sowọ́pọ̀ ó mọ̀ pé òṣùṣù ọwọ̀ ẹni tí ó dalagara ó múra á lè gbálẹ̀ ilé ó sì lè mọ̀ fún wa. Tí mo bá understand ẹ ṣé pé ká jẹ́ business partners ló mí kájọ máa ṣiṣẹ́ papọ̀. Lẹ́yìn tá a bá tún ṣe business àní kémi rẹ̀ Sàbìtì wọn gbọ́ wọn sá fún mi ara yìí sáfara Sàbìtì. Ṣé fẹ́ toast mi ni? Sàbìtì ṣe bọ́ọ̀rẹ́ mi ni ọ́. Ṣé wọ́n fẹ́ toast mi ni? Sàbìtì yìí jọ̀rọ̀ mi ò yé ọ ní tí mò ń sọ ni wípé tèmi rẹ̀ ọjọ́ ilẹ̀ mọ́ra wa ká pẹ́kípẹ́kí ká máa fẹ́ra wa bá a bá ti ń fẹ́ra wa iṣẹ́ tí bàbá mi fi lé mi lọ́wọ́ tí ò parun bí wọn náà bá ti lóyún fún mi ibi ọba ti lóyún ìtóyún ìgbẹ́nu rẹ̀ ibẹ̀ lọ́mọ wọn ti bẹ̀rẹ̀ sí ní kọ́ kòkó títí tó fi bí sáyé ẹ̀kọ́ kòkó yìí náà tún wá ní parun iṣẹ́ yìí ò ní parun lára rẹ̀ sàbí mo nílẹ̀ ilẹ̀ lọ jaburata kòkó sì ń bẹ mo láwọn olóṣìṣẹ́ gidi tó pọ̀ rẹpẹtẹ. Ó ti tó sàbí mo ti gbọ́ nǹkan tó sọ àwọn ṣorí business tí mo yà fẹ́ jọ ṣe tàbí ṣe ìrádà jẹ́ ká kọ́ tí kọ́kọ́ tiẹ̀ ṣe yẹn náà kówó wọlé náà. Sàbí tí kòkó ti wà bọ́ká bá síwájú bí paramọ́lẹ̀ bá tẹ̀lé ẹni tí ó wà ní wọn múra bíwọ ìyàwó mi bá dé lóde òyìnbó bí mi sì jẹ́ kúrúǹtù tí mo jẹ́ yìí tó o bá tún wá bímọ tó náà tún jẹ́ lédè èbó kí ló dé gbogbo ẹ ti wọnú ara wọn. Sàbí ohun tí mo ń sọ dàkún Rèbékà olówó kòkó gbogbo lè ń kọ́ ọ̀rọ̀ tí n fẹ́ máa sọ fún ọ lórí fóònù tẹ́lẹ̀ tí mo fi lè dandan káríra ìyẹn wa ti wá dàtún kú bẹ́ẹ̀ lọ́bẹ̀ ti dàtún sí sórí àtúnṣòwò sọ́ọ̀tì mọ́ àwọn ọmọ jèrè ọmọ pẹ́sẹ́ bàbá wa ni a ṣiṣẹ́ sí àwọn oníṣòwò sọ́ọ̀tì sọ wá rí bí mi gan ṣe wá ń ró bí ẹdùn tí mò ń pọ̀ bí òwe tí ń jẹ́ gàlégàlé bí ọmọ ọ̀pọ̀ sí ọ̀sẹ̀ yín Sàbìtì yìí o. àti ṣe sórí ọ̀rọ̀ kòkó wa ti kúrò ní Nàìjíríà nìkan à ń ta sókè òkun Amẹ́ríkà a sì tún gbà sí Jámánì sọwárì kì í wá sí ìgbà kan ń ta lásán o kódà
èrè tá à ń rí ní ìsìn ọtí á pọ̀ dàbọ̀dà. Ó dà fàákì aláwà ká mọ̀ yọ̀ níbí ká mọ̀ gbádùn bí èrà tó wọnú ṣúgà. Rèvé sọ wá rí mo ti wá fọba lé mo fi ọba lé pátápátá tàbí tó ń wò yìí ó ti dá ìyá Àdìsá ti di ìyàwó mi ṣé o ṣe olórí tó wà bójú jẹ ṣé mọ́fẹ́ yàwó ni ọba àmọ́ tí ẹ̀ fọwọ́ sí ṣé mọ́fẹ́ yàwó ni Rèbé wọ́n dọ̀wọ́ ìlàsàgbò mọ́ o olólùfẹ́ mi tàbí tó ń wó o aya mi gidi tí ó fi máa lùbáríkà fún mi Rèbé túraká. Mo kí gbogbo ìjókòó Àdìsá ló ìwọ la wá rí o. Yorùbá ní ajá tó rí ni tó ń jù ní tó bá rí ní tó bá ń gbó kéèyàn tètè fura sí ni ṣàṣẹ ni ó ti ń lọ bí òṣùpá 6 sí 8 tá a ti rí ẹkún wá kókòkò lọ́dọ̀ wa bẹ́ẹ̀ làwọn alágbàṣe èbìrà wọn ò yé gbowó oṣù kòkó ló ń bàjẹ́ mọ́sítọ̀ yìí kí la ṣe. ṣé n tẹ bá wa náà. bẹ́ẹ̀ ni Àdìsá olówó kòkó ṣàánú wa kí wọ́n pààlẹ́ lòmíì àfiwọ́. alákọ̀wé ẹ̀yìn nǹkan. Mr. Àdìsá ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ìgbà tí mo darapọ̀ mọ́ business kòkó yìí láti lọ mo really ní interest nínú inú mi dẹ̀ dùn nítorí mo rí gain tó pọ̀ but as it is now mi ò understand bí business ń ṣe ń lọ mọ́ ìgbà tí mo explain fáwọn náà wá ní àfi tí a bá dé ọ̀dọ̀ yín ká tó mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ so ìdí tá a fi wà níbí nìyẹn. kò sí jà kódà kò sí ta ní tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé iyán wa ti dà tó gún ọbẹ̀ sì tún dà tó sè wọn ò ní wọn ọba yín ṣe mọ́ àmọ́ bẹ́yìn bá ti ṣe tán tẹ́yìn lè fara mọ́ ní ti ń ṣẹlẹ̀ gangan ìyọ̀rọ̀ mọ́jà wà lóò sóòrò sọ́ọ̀tì mọ́ ńgbà tá a gbọ́n là ń fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá báyìí la fi ń kó kòkó dànù sókè òkú àmọ́ bẹ́yìn fúnra yín bẹ́ẹ̀ bá ti ṣe tán Adégbọlá láti lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi àjọmọ́ tá a mọ̀ ra ṣẹ́rí ṣe mọ́tàn yìí ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Sàbìtì yìí o aya mi tó jókòó tì mí yín o òun lọ́lọ́run lò gbogbo ohun tí ò yé wa táwa ń ṣe nílò káńgbà náà Ọlọ́run ti ní Sàbìtì yìí ọ̀ tàn mọ́lẹ̀ sí bó sì ṣe tàn mọ́lẹ̀ sí èrè púpọ̀ mo tún jẹ lórí kòkó yanturu àmọ́ ẹni bá ní tòun yàtọ̀ tọ́lọ́tọ̀ bá ní tòun ọ̀tọ̀ èmi ò ní ó yà fún mi kọ́ mọ́ lọ jẹ́ rẹ̀ ní o. Sherry nǹkan tí ọkọ mi ń ṣe láti explain fún gbogbo wa ni pé bá ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí bá ṣe ń ṣe nísìn ní títí wa o àwa ń tọ́jú kòkó wa ni a dẹ̀ ń tọ́jú ẹ̀wọ̀ bíi oṣù 6 dé oṣù 8 a fẹ́ bi yín pé ṣẹ́yìn lè dúró orú ẹ̀. òṣùpá 6 sí 8. ẹ̀gbọ́n mi. bèbè. bí etí ẹ̀ mọ wọn bíbẹ́ ẹ̀ mọ wọn ẹ ti ń bá wọn ṣe bísẹ̀nsì pẹ́ náà. àwọn Adégbọlá. bẹ́ẹ̀ni. kí ló wá ṣẹlẹ̀ kí mo ti fún wọn èsì tí mo sọ ní ìsìn tí ò dáadáa tó di ẹ̀gbọ́n mi wọ́n jẹ́ láìfi rẹ̀ o ìbí mọ̀ ń ṣàlàyé fún wọn ni nǹkan mi ń bẹ ní ọ̀rọ̀ rẹ ni ibíjọ́ kìíní àná mo ṣàlàyé fún ọ wípé gbogbo bí mo ṣe ń rú bí ẹdun tí mò ń tàn bí òjò Sàbìtìyù ni ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ Sàbìtìyù Sàbìtìyù ló jẹ́ kí n mọ̀ wípé akàn rọ́kòkò dànù lásán ni wọ́n ṣe bí gbàtẹ́ eégún ní ọ́ ni èyí sì ń ṣe eégún gbogbo tí mò ń sọ lọ ń gbọ́. Kí mo ti á sọ ní ìsìn tó burú? Dégbọ́lá kí n ṣe burúkú má bàa jẹ wá kó tàpá wa torí iṣẹ́ lélẹ̀ ẹ mọ́jọ kábùkù bá wa. Ọ̀rọ̀ tá à ń sọ lọ bẹ́yìn bá ti lè dúró bí ìyàwó mi ṣe sọ bí òṣùpá 8 àbí 6 á kọ́kọ́ kó kòkò papamọ́. Nígbà bá kó pamọ́ tó bá ti wá yá a ti ń kó ròkè òkun
ṣe rí ọgbọ́n tí Sàbítì yìí láàlẹ̀ àwa ń tẹ̀lé lọ́dọ̀ tí a máa rí lẹ́yìn náà bá wá ti wá ṣe tán tẹ́ ẹ pẹ́ lè tẹ̀lé you see me like zinzi jẹ́ wà lámẹ́. ọmọ olóògùn kù tí a fẹ́ rún wọn ní yájú mi lẹ́kọ̀ọ́ sọ́ńdàrún fún. ẹ jẹ́ ó dé. mo ti ṣe ṣàlàyé ẹ̀ fún yín náà ló ti ṣe wá. kí ló àlàyé wèrè wo ló ṣe fún mi àlàyé wèrè wo ló ṣe fún mi ṣé wọ́n rán sí mi wọ́n rán sí mi nǹkan tó ọmọ yóò sọ mi dànù gún o. ilé ìfarabalẹ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ. mo gbọ́. sẹ́ẹ̀rì gẹ́gẹ́ bí ohun tí mo kọ́ lẹ̀ ń bí àwọn ìyá wa ni wọ́n wá gbowó rárá kì í sáwọn. káwa ni rébé. àbúrò yín. rébé. bẹ́ẹ̀ ni. ayé rẹ ti bàjẹ́ ìwọ gan fún rẹ o ti fọwọ́ rẹ o fi ṣe rẹ lórí burúkú ni ọ. ní sùúrù o sori sweetheart nǹkan tá a máa ṣe ni pé sori ibi tí kò bá ti sí rules and regulations bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. kí ló ń jẹ́ rules and regulations Yorùbá? má sọ̀rọ̀ PA. ìpínlẹ̀ jàre nǹkan tí mo mì ní pé ìlú tí ò bá ti sí òfin ṣẹ̀ṣẹ̀ àmọ́ nísìn òfin máa wà kẹ́ṣẹ̀ lè wà. ó ti yẹ láti wákàtí yìí lọ anybody ẹnikẹ́ni tó bá fẹ́ wá gbowó òun láti sign àbí kó o jẹ́ kí n mọ̀ kó tó fẹ́ni náà lọ́wọ́ wọn bá fẹ́ ra pure water jẹ́ kí n mọ̀ kó tó fún wọn lówó. ló bá tán kó o tó bà tèmi jẹ́. mo sọ fún ọ pé gbogbo ògbà ló kàwé tá à ń ṣe tẹ́lẹ̀ ti lọ ní ìsìn ẹ̀dúkẹ́ la wa o ẹ̀dúkẹ́ gidi. ṣé o gbọ́ pa tó bá fẹ́ fi ṣe ìṣe wọn yá mi kọ́mọ́ gbọ́ ó ti ṣe tọ́nù. máa rọra jàre. bọ̀dá mi mo dé iléeṣẹ́ ń sìn mo fẹ́ gbowó wọ́n ní tí ìbárí ìyàwó mi lè gbowó lórí owó wa iṣẹ́ táwọn bàbá wa ṣe é lẹ̀ yóò ní ẹbẹ̀ rẹ̀. Rebecca. sáà. ṣé wàá yájú mi lẹ̀ mú jorun gbogbo nǹkan sóko sọ́dọ̀lùkù mọ̀ṣù. àkọ́kọ́ ń tọ́ ọ sọ gan fúnra ẹ̀ lẹ́nu rẹ̀ gbọ́rọ̀ bó ṣe sọ ń gbòòrò lẹ́nu. ọ̀tọ̀ ni tíyàwó mi sọ Sàbítì yìí ní gbogbo ń tá a bá ń ṣe kó máa wà nínú àkọsílẹ̀. èwo ni yíya iṣẹ́ àbí tí òṣèlú tẹ̀ pariwo gan pàápàá ṣé owó wà nígbà tí bàbá ṣiṣẹ́ tó ṣe owó lẹ́yìn. bí bàbá wa wá ṣiṣẹ́ lẹ̀ tèmi bá ń ná bí wọ́n ṣe ń ná ṣé yóò kù ni torí àwa wí ọ̀hún warun kí ọ̀hún warun kí ọ̀hún gún kì sọ́nà mi ni. àwọn ẹ̀jẹ̀ fẹ́ gbowó yẹn lè gbọ́ mi ò fẹ́ gbowó yẹn lẹ̀. ọ̀dà mo ti fi gbogbo ẹ̀ lẹ̀ o ṣé bó o bá ṣe fẹ́ ṣe kó o ṣe báṣubàṣu. ẹ jẹ́ kó bímọ náà ìgbọ́ kó máa lọ kí ló dé gbọ́. iyún ni wọn gbọ́dọ̀ gbọ́ ọmọ tó ń wo òun ọba ni ọba tí ó jọba láyé ẹ̀ṣọ́ ọmọ ni wọ́n rò pé obì jọ ni ó bá àwọn obì jọ lóòbí mọ́. ọmọ ọmọ tèmi bá bí akọniyún akọlògìdán bí ọba ni òun ni ọwà bá lórí gbogbo ohun tí mo bá ní tí ó tún gbogbo ẹ̀ sí débi wípé ètò wà á wọ̀ ṣàwọn kò yóò tún kàwé ọmọ pé mi ọ̀kà kúrúǹtù lèmi ló kà lèmi wáyé àmọ́ ọmọ mi ọ̀kà ọmọ mi bá sì ti kà ó di dandan yóò ràn ọ́ yóò sì ràn àwọn ọmọ rẹ yóò sì gbogbo ètò gbogbo ohun tó ń rùn kò yóò rùn. ẹ Sàbítì yù Sàbítì my darling dákun wá ìyọ̀ ní jẹ́ ọkàn ní sí ọ́ á gbóhùn ìyá á gbóhùn ọmọ gbogbo ẹ má ní ọmọ bí láyọ̀ tẹ̀lé my darling wọ́n bínú ìyọ̀ ọkọ rẹ ló ní òṣèkínní kan bọ́ ọ̀sẹ̀ o takunlẹ̀ fún ní ọmọ bínú nítorí tó àmọ́fọ̀ bá kúnlẹ̀ wíyẹn forí adé gúnlẹ̀ orí adé wòye bí gúnlẹ̀ ó ti tán ó sá ti bẹ̀ ọ́ sí ní tó fẹ́ gbà lọ́rí gbogbo tó fẹ́ gbà tó bá ti gbà wọ́n kọ́ lẹ̀ ní ohun tó ń ṣe náà ní dùn mọ́ mi nínú ìṣòro yóò ní àti tí wọ́n ṣe àbí èlò la ní tó wọlé sọ́dọ̀ wa. olóyè owó kankan wọlé o owó tó wọlé a ti fi ra ọjà bẹ́ẹ̀ ọjà wà ní ààrẹ ni wá kò. abẹ́rẹ́ nǹkan báyìí. ṣé ilé mi ṣe wà mo ti jẹ gbèsè tí mo dẹ̀ jẹ tírélà kan kò lè kó tán bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo ti wọ ọ̀gá o nǹkan tá a bá fẹ́ ṣe ni ká ṣe báyìí. ó ti sún ìyẹ̀wò ẹ̀gbọ́n mi àti oríṣiríṣi àwọn òfin ní tí mo jẹ́ búrẹ́ gan-an nínú ìtọ́rọ̀ ọ̀gbìn ní iléeṣẹ́ wa mọ́.
ìwọ ṣe kámẹ́rà. ìyá wa wàhálà yóò pọ̀ tó bá lè ṣomi kó ṣomi tó bá lè ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀. ẹ wo ẹni tí ò bá ní jẹ́ káyó èèyàn máa ń wá oúnjẹ ẹ̀kún oúnjẹ ni àmọ́ ní tí ó ṣẹlẹ̀ sẹ́yìn ẹ máa yọwọ́ ẹ̀ láwo ni o. ìtumọ̀ bíi ti báwo láì kí n ṣọmọdé ẹni tí ò fẹ́ ka rọ́nà lọ nídìí iṣẹ́ tá a ṣe tìrantìran. nígbà tó bí ẹ tán èmi ni mo pàyà àti bàbá ẹ bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ àlùfàjà tí bàbá ẹ ń sọ lẹ́nu ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ tó já mi létí jẹ inú bí mi púpọ̀ jù tó ń sọ fún mi báyìí pé obìnrin lèmi bí yọ àmọ́ oyún tó ń bẹ́nu ìyàwó yẹn ìyẹn èyí tó jẹ́ ìyá tiẹ̀ tó bí ẹ ọkùnrin ni ọkùnrin sì ládé orí òun náà ló máa ṣàrólé èmi àtọmọ mi àwa máa tọrọ lọ́wọ́ ẹ̀ka tó jẹ kàkà kékú bá jẹ sèse máa fi ṣàwádànù ìdí nìyẹn tí mo fi kọ́kọ́ ràn wọ́n lọ sọ́run àríwábọ̀ ìdí wá tó wá nìyẹn tí mo wá fi ràn wọ́n náà lọ tí mo rán iṣẹ́ tó fẹ́ jẹ́ iṣẹ́ má bójú ẹ̀yìn èmi ò mọ bó tún ṣe rìn gbèrègbèrè pàpà tó fi wálé gbogbo ogun kòkó àti dúkìá táwọn òbí wa fi sílẹ̀ fẹ́mi àti bàbá ẹ̀ gbẹ́sẹ̀ lé ẹni mo gbẹ́sẹ̀ lé. àwọn ogun kòkó tẹ wá ń sọ yẹn ikùn bíbó ló wà. ọ̀rọ̀ ńlá ló béèrè ọmọ àti ẹ̀bọ̀ ọ̀rọ̀ béèrè gidi o bó bá ń ra táwọn ogun yẹn ń ra kóró wọ́n ti ra délé ilé olówó àwọn tí mo ta fún èmi ti ta ó sì ti náwó ẹ bẹ́ẹ̀ ni nítorí tí mi ò bá ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ tún lè dé ó rè kú lórí rádaràdá tó tún wọlé wá ó tún lè dé bá nǹkan kan tó bá wá dé bá nǹkan ìbọn ọmọdéya bá bí ẹyá ní òjò ó tún lè gbé gbèsè bàbá tiẹ̀ ìgbésẹ̀ burúkú ìmọ̀tara ẹni àìmọ̀rọ̀ sọ ọ̀rọ̀ àlùfàǹṣá lẹ́nu ó lè gbé ìyẹn ni mo ṣe gbogbo ẹ̀ tí mo tà ṣoṣoṣo wá rí sí mo tún rìn ràrìn náà ló tọ́ orin dé o wá rìn dé pé òfo o bá kankan lébọ̀ ẹ ṣe ń jàre alàgbà èmo ti ṣe tán. ẹ tí ì ṣetán ó ṣì kún fọkàn. ẹni tó kù. ẹ̀mí ọlọ́run fi hàn mí wípé ó ṣì kún ọkàn tí ẹ fi ń ṣe pàṣípààrọ̀ fún alàgbà Ọlájírè. kárí alàgbà arínúròde olùmọ̀ràn kan nìyí òótọ́ ni ẹ̀ parọ́ múrí márùn-ún tèmi ń fún ẹ ìyẹn tó jẹ́ 100 naira ìhun lèmi fi ń ṣe pàṣípààrọ̀ ó wá tó àkókò kan arábìnrin kan wá fẹ́ gbé gbèsè láti wípé kò ń kó ẹ yọ tó lóyún fún ẹ arábìnrin yẹn lóyún ìyàwó ẹ àbí bẹ́ẹ̀ kọ́ tó sọ fún mi ó sọ àwa ti bọ̀ a ti mọ̀ wọ́n á wo ṣàkó arábìnrin yẹn mo rí pé ó fẹ́ gbẹrù ẹlẹ́rù ni mo fi rán lọ sọ́run àrèmábọ̀ arábìnrin ó ti kú àbò yìí wà láyé ṣó yìí wà láyé ó ti kú ó ti kú ó máa kú mo ti pa èmi mo padà tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ fún ẹ wọ́n á ṣe kà á ń tọ́ ṣe fún mi ní ìdá ni mo gbẹ̀sán. wọ́n ṣeré lọ ní àtúnyàn bóyá kò yàn pé tẹ́lẹ̀ alátúnyàn ìbátúbí tó wá rẹ̀mí ìkórìíra tó wà lára ẹ̀ tí ò jẹ́ kó rí ṣe kó délé iṣẹ́ ilé ìbọn bá ní kó wá bẹ̀rẹ̀ lọ́la tó bá débẹ̀ tán náà ti gbẹ̀mí mi tó débí tó jẹ́ kó rálánú kò sí méjì ọwọ́ mi náà ni èmi ni kò ṣe gbogbo gbèsè ìṣiṣẹ́ yẹn gbà mo jẹ́ tó kùnà wà pé kí ọ̀jíṣẹ́ kó má kún kó dáa torí òkè méje tó tún fẹ́ gùn
mo wù ẹ́ báyìí ó ti gùn dé 3 wọ́n á rí pé ìwọ kẹ̀ máa rí ẹbọ mo ní mo ti fi já ẹbọ lóòrò kéèyàn dùn ìjà ẹbọ ni. Hallelujah. Praise God. Bí a ṣe ń lu ẹnu máa lọ sọ̀rọ̀ sọ́wọ́ dákun lọ́dà. Bí a ṣe ń lu ẹnu máa lọ sọ̀rọ̀ sọ́wọ́ ìka ènìyàn. Bí a ṣe ń lu ẹnu dáríjì mi. Ni mo ṣe mi ò ṣe wọ́n náà. Mo ṣe mi mo ṣe wọ́n náà. This is so much for me. Nìkan ni mo ṣe máa ń mi. Ẹ jẹ́ kó sọ fún mi fún ìdáríjì mi. Lágìrè. Má bínú. Má bínú. Bínú. Ṣé ìyá ní ìyá yìí? Ẹ lè mọ́mọ́. Gbogbo ìdájọ́ ṣe fọmọ náà. Ó wá ń bá àwọn ọmọ tẹ̀bí náà. Èyí táwọn abọ́ ń lè owó owó òkú. Ẹ tún pọmọ lọ́mọ toyúntoyún. Ṣábíamọ lẹ́yìn. Ṣábíamọ gidi. Àwọn ọmọ tó kúnlẹ̀ ní owó ló yàn tó yanjú bẹ̀. Iṣẹ́ ọwọ́ yìí òun làwọn á jẹ. Ṣé ìyá ní ìyá yìí? Ṣé ìyá gidi? Yóò fò yá dànù ní ìwọ̀n òkúdọ̀ jírí ọmọ ọlọ́mọ tó ṣẹ̀yìn. Bàbá ẹ̀ ló ṣẹ̀yìn òun ló jẹ́ kẹ́ bá sọ. Ẹ tún wá jọ ọmọ ọlọ́mọ. Ẹgbẹ́ ẹlẹ́wọ̀n yẹn. Àtàrà mi kọsẹ̀ sọ́lọ́run. Ìbọ̀tà ayé kọsẹ̀ pẹ̀lú iṣẹ́ ti tẹ́jú. Ẹ ṣáà máa bá mi gbàdúrà kọ́ ló ń dárí. Kò lè dárí jì yìí. Kò lè dárí jì yìí. Ìsàlẹ̀ kan kò lè dárí jì yìí. Bẹ́ẹ̀ kí ni? Bẹ́ẹ̀ kí ni? Ṣé ìyá ni? Ẹ wo ẹ̀yin lè máa jẹ̀yà yín lórúkọ Jésù. Kí ló ṣẹlẹ̀? Nígbà tí mo dì í láì mú mi ayé lálá, mo wà ń kà báyìí. Àkókò yìí kì í ṣe àsìkò ìrònú rárá. Àsìkò tí iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Torí wípé ẹ ti tú orísun tuntun mìíràn yàn. Ọlọ́run ọba ó dẹ̀ ti bá yín tuntun. Ilé káwọn olóyìnbó ń pè ní reset mode. Èyí ní láti ronú rárá. Pastor. Yes. Kò easy fún mi àtọ́. Ẹ ṣàgbọ́ ogun nǹkan tí ìyá yẹn kalẹ̀. Bẹ́ẹ̀ni, mo mọ̀ pé kò easy. Ó dá mi lójú pé kò rọrùn. Ṣùgbọ́n ṣé ọmọ kékeré ọmọ tuntun kan ṣó lè di nǹkan mú lọ́wọ́ bí ilé? Tí ò bá let go, ṣé nǹkan tuntun mi ṣó lè wá sí ọwọ́ ẹ̀? Mo mọ̀ pé kò rọrùn rárá. You have to let go. Pastor. Tí n bá gbọ́ ní dáadáa. Bẹ́ẹ̀. Ọ̀tẹ̀ sọ ní pé kí n gbàgbé everything. Like I should let go. Yes, bẹ́ẹ̀. Ẹ ní láti let go. Kì í ṣe pé let go lásán, ẹ máa dáríjì ìyá yẹn. Òun Ọlọ́run ọba fi máa yọ́nú sí yín lóòrèkóòrè. Ẹ ní láti let go. So, ọ̀tẹ̀ sọ nísìnyí pé tí mo bá fẹ́ ìbùkún àti àánú Ọlọ́run, àfi kí n dáríjì wọ́n. Bẹ́ẹ̀ni, ó di dandan. Ẹ bá fẹ́ àánú Ọlọ́run, ìyọ́nú Ọlọ́run lóòrèkóòrè tó pé yín láti wá padà jẹ́rìí sí agbára Ọlọ́run. Ẹ ní láti dáríjì wọ́n. Torí wípé tí Ọlọ́run ọba òun ló ní ìdájọ́ lọ́wọ́, kì í ṣe fún àwọn ọmọ ènìyàn láti dájọ́. Tiwa ni pé ká dáríjì torí pé Ọlọ́run ọba kan ti dáríjì wa. Màmá ṣe kánjú jórí lọ, ṣáàtì pé gbèsè tó tọ́. A ní bó ti wù kó nílé. Mélòó lẹ ti kó mẹ́yẹn? Mẹ́wàá ní sà. Ẹ jẹ́ máa mọ iye tẹ bá kó o. Ẹ jẹ́ máa mọ o. Ókè sà. Kékèké a máa ṣe press up. Ìyà ò dáa, Ọlọ́run máa fìyà dán mi wò.
ti bẹ̀rẹ̀ kí ló fẹ́ wá gbà mí. ó ń lọ nìyẹn o. ẹ̀gbọ́n ó ń lọ o hot cake ó wà ń lẹ̀ o ó wà ń lẹ̀ o. kí ni nǹkan tó ń lọ tó wà ń lẹ̀. visa ni visa lottery ni. ó tún ti bẹ̀rẹ̀ ní èmi ò ń ta tẹ́tẹ́ jàre. àti gèrè wá fún yín níṣẹ́ ẹ̀ nígbà o ẹ wò ilé ó sú ọ̀pá ilé ń ṣe tẹ́tẹ́ o ilé ń ṣe tẹ́tẹ́ o visa lottery lélẹ̀ àwọn òyìnbó tó wà ní tọ́kọ́ wa lẹ́rú láyé ìgbà yẹn wọ́n fún wa ní àǹfààní nísìn àti pé àwọn tó wá níṣẹ́ lọ́wọ́ tó níṣẹ́ gidi lọ́wọ́ bíi àwọn carpenter bricklayer tailor àtiṣẹ́ tẹ̀ ń ṣe yìí gbogbo wọn ló lè láǹfààní àti wá ja àǹfààní ìlú wọn wọ́n wá ṣiṣẹ́ ní ìlú wọn ó wà ńlẹ̀ báyìí ló wà ńlẹ̀ tó ń gbóná tẹ bá rẹ́dì báyìí ṣàpṣà bá ń ṣe ẹ máa débẹ̀. ṣé kìí ṣe pé o tún ti fara gbà mí o tún ti wá ṣe bó ṣe fẹ́ máa ń ṣe àgbẹ̀. ẹ̀gbọ́n àmì gbélé wá fún yín live and direct ni kò sí kálọ̀ kábọ̀ nínú ẹ̀ ṣàpṣà ẹ bá ti ní international passport ṣàpṣà ẹ wá sọ́fíìsì wa bá yín fill àwọn fọ́ọ̀mù kankan ṣàp ẹ ti lọ sí Amẹ́ríkà ní ẹ di irú Amẹ́ríkà là tó bá yẹ jẹ́. tóbi dúró tó bèrè ọkọ lọ́wọ́ ẹ̀ ṣé ọ̀rẹ́ mi tó wà náà ṣé òun náà lè ṣe. kò sẹ́ni tí ò lè ṣe ó lè ṣe. ó lè ṣe. díre má bọ̀. ń lọ nìyẹn kò pẹ́ńlẹ̀ rárá tó bá ṣe báyìí àkójọ èrò àwọn àǹfààní. àǹfààní kan mà ló wá ń ṣe tí ó ní international passport. international passport kí ni bẹ́ẹ̀ fi ṣe mi ò ní. o ní international passport. ọ̀rẹ́ kí ni bẹ́ẹ̀ fi ṣe bó mo ń lọ. ẹ jọ ṣé ẹ lè ṣe fún wa. kò ṣe nǹkan tó le kò ṣe pé àwa là ń ṣe òwò èmi lè mú yín débẹ̀ bí dẹ́yìn á ti ṣe tí ò ní pẹ́ rárá sharp tẹ̀ sáré gbà tárẹ̀ bá yín ṣe one or two things àbá yín fìlà àwọn fọ́ọ̀mù yẹn ẹ dèrò Amẹ́ríkà nìyẹn o kò tẹ̀lé lọ́ máa jẹun lábẹ́ ó tán kò jù báyẹn lọ. kò sí wàhálà ló bá ti ń pẹ́ ó ń dọ̀jẹ̀ nílẹ̀ ó ń lọ́lẹ̀ ó ń lọ́lẹ̀ ọ̀sẹ̀ yìí ọmọ ni ló sọ̀rọ̀ nípa tábìlì owó ọ̀bọ ìfọ̀ ni travel cha ṣé travel ló kàn lọ́rọ̀ mi bá fẹ́ travel mo ti fẹ́ rówó owó ọ̀rẹ́ fi yẹn lẹ̀ sórí àtijọ́ àti mo ló wà important in that kò ń ṣe travel is not even on my agenda travel. ọ̀tọ̀lẹ̀ tó jẹ́ lọ́tìrì ọ̀tọ̀lẹ̀ tó kù lọ́tìrì lẹ̀ ọ̀tọ̀lẹ̀ tó jẹ́ lọ́tìrì. ṣíàmà so òótọ́ lórí àgbà tó sọ wípé onísùúrù ló ń jẹun èèyàn náà pátápátá. bẹ́ẹ̀ ni so tá a bá ní sùúrù láyé yìí gbogbo àdì ṣíṣe. sùúrù nìkan kọ́ o tún gbọ́dọ̀ fi ìgbìyànjú kún yes o gbọ́dọ̀ fi ìgbìyànjú kún wàá rí i pé ó fi ìgbìyànjú kún. Yes. Daddy, that means when there is life, there is hope. That is the language. When there is life, there is hope. But no struggle, o gbọ́dọ̀ tó ní ìgbìyànjú. Then you can make a sense of it. Ó lágbára sí. Ọlájírè tẹ wá wò tó wá ń dàbí ẹdun tó rọ̀ bí òwe yẹn. Tí máa sọ kíní kan fún ẹ̀ lé gbàgbọ́. Ọlájírè tẹ̀ ń wò yẹn, èmi ni Ọlájírè náà. Irọ́ mi sà. Bẹ́ẹ̀ ni, Chairman, èmi bí gbogbo nǹkan tẹ̀ ń sọ fún látàrọ̀ ìsìn. Ìgbésí ayé gbogbo ni. Ìtàn ìgbésí ayé mi ni. Now to you and ẹ̀yin náà wọ́n á fẹ́ kẹ́ ẹ wò. Now èmi gangan fúnra mi pẹ̀lú wàhálà tí mo rí inú ayé yẹn ǹjẹ́ yẹn ti rí one quarter ẹ̀. Then why do you need to kill yourself? The life is a race where runners are many but winners are few. Àwọn tó jẹ́ winners yẹn ni àwọn tí wọ́n lè farada ìṣòro. However bó ṣe wulẹ̀ kó o gbìyànjú tó bó ṣe wẹ̀ kó struggle tó o gbọ́dọ̀ fi ara dá ọ̀pọ̀lọpọ̀ ṣòro. Èmi Ọlájírè jọ́nà lọ́hùn èmi rè lé ní o tó bá jẹ́ pé mi bá wà ní irú condition tí mi bá ti lọ pé mo fẹ́ para mi ni can I become what I become today? Kábíyèsí rẹ̀ Olódùmarè. Kábíyèsí. Ọba ńlá ti fọba jẹ ọba tí mú jáde níbi tá a rò pé kò sí. Mo dúpẹ́ pọ̀ sọ mí di ní ńlá mo dẹni àjìtanáwò mo dẹni tí wà ń ran àwọn èèyàn lọ́wọ́. Kábíyèsí rẹ̀ Ọlọ́run aláwòrán bí o máa ṣe o ọba tó pọ̀ nípa àti agbára mo mọ̀ lóore o mo dúpẹ́ o bẹ́ẹ̀ mi ṣe ń dúpẹ́ jẹ́ kó ọmọ mi náà dúpẹ́ o jẹ́ kó àwọn ọmọ mi náà dúpẹ́ o lẹ́yìn òkùnkùn biribiri ìmọ́lẹ̀ ni thank you Jesus thank you Jesus thank you. ènìyàn ló ń gbàgbé Ọlọ́run kì í gbàgbé. lórúkọ ẹ kí n tò ní. Èmi á fẹ́ wọ torí kí ló bá yẹ. àní kí lórúkọ ẹ. Ṣáà kò ní lè mọ wáyé ṣiṣẹ́.
If you cannot pronounce Charles, please call Chelly Bobo. Ilé la tí kẹ́sọ̀ ọ̀rọ̀ tẹ̀. Bó ṣe ń ṣe ní ibi, èèwọ̀ bù mí. Charles, ọmọ Igbo, ó ti dé láti ìgbà tó sì ti dé sínú ilé lọ̀gá ti ń yíwà padà sáwà. Tó bá sọ pé o fẹ́ jẹ́ ìbàṣọ kí ló ní iṣẹ́ tí mo ṣe tí mi lè tẹ̀bà fún ẹ. Má tẹ̀bà fún ìgbà tí ìjà ìjà. Ṣúrí ẹ̀sùn mọ́gòrí lórúkọ àgọ̀rí ọ̀. Àrẹ̀mú jùjù òun báyìí òun ló ń ṣe wú ẹ̀ báwọn. I'm telling you, òun ló dé ká fún tó fi sọ pé ọ̀wọ̀lọ̀nà ẹ̀jẹ̀ kí ni ọmọ ọlọ́nà kò ń lọ. Shut up your mouth and get out of my room now. The both of you should get out now. Go. Yes. Oh God. Shut up. Lóòótọ́ àti kékeré ni mo ti ní ìyá àti bàbá mọ̀. Mi ò lórí mi ò rárá. Ṣé wá rí láti ìgbà tá a ti ń bá yín gbé tá a ti ń bá yín ṣiṣẹ́ tẹ̀ tí ń fún wa lówó. Mo fẹ́ má rí ẹ̀yìn bóyá boyfriend ni o àbọ̀kùnrin ni kò rí kankan rí. Kí ni mo fẹ́ fi ọkùnrin ṣe láyé? Sórí Mr. Ladi, ó sọ pé káwa méjèèjì kápá ẹ. Kò lè pọ̀ mí. Nítorí orí mi, ẹni tó bá dé ní sẹ̀pá, ẹ̀pá máa pa. Kí ló dé tó sọ̀rọ̀ báyẹn tí mo dẹ̀ tún bẹ́ sọ̀rọ̀ sọ pé orí mi ò pè é. A cup of tea. I need a cup of tea. What's the right lemon? Oh, tea, a cup, tea. Just get out of my room! Bó ti wù kó ní ilé ọ̀la dára o. Má má ṣe kánjú jorí lọ, ṣá ti gbé gbèsè tó tọ́. Àní bó ti wù kó ní ilé ọ̀la dára o. Ènìyàn ló gbàgbé, Ọlọ́run kì í gbàgbé ènìyàn. Bó ti wù kó ní ilé ọ̀la dára o. Má má ṣe kánjú jorí lọ, ṣá ti gbé gbèsè